أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Ní àìní gbára wa lásìkò, mo rí fídíò kan, ṣùgbọ́n mo wà ní mítìn kan ni mo fi rí fídíò náà. Ara mi ò wá balẹ̀ mọ́. Lórí Laola TV ó ní mo ti rí fídíò náà. Ẹnìkan náà ti wá sẹ́ndẹ̀ sí mi lórí WhatsApp. Mo wá gbìyànjú láti pe nọ́mbà tí mo rí lórí Laola TV yẹn kí n fi pe nọ́mbà bóyá tó jẹ́ admin Laola. Nọ́mbà yẹn ring àbí kò lọ, astagfirullah, kò lọ. Mi ò dẹ̀ lè mú ọ̀rọ̀ yẹn mára mọ́, torí pé ọkùnrin tí mo fẹ́ fi hàn wáyìí ó lẹ́jọ́ tí yóò jẹ. Ó máa jẹ́ kéèsì pẹ̀lú yọ̀ǹda t'Ọlọ́run. Àfi kó tètè bọ́ta. Ẹ̀yin onísúfí àbí ẹ̀yin onítọ̀ríkà, whatever orúkọ tẹ́ bá ń pera yín. Mi ò mọ ibi tí wọ́n ti ṣe prógámù yẹn. Màá play ọ̀rọ̀ yẹn tí gbogbo wa náà tí á gbọ́. Mo fẹ́ kí n fi Bluetooth inú mọ́tò kí n fi play rẹ̀. Tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò nínú mọ́tò gan torí orí ìrìn mo wà. Ilé aláwọ̀ ní kẹ́lẹ̀ máa gbọ́ ṣe nígbà tó ń bẹ̀rẹ̀ láti ṣe wọ́n nígbà báyìí náà àwọn nǹkan bẹ ní nǹkan bẹ bàbá wọlé. Mo fẹ́ ká tó gbọ́ lẹ́ẹ̀kan sí i. Ibi tí mo fẹ́ lò ọ̀rọ̀ méjì ni. Ó sọ̀rọ̀ Abu Sufyan, ó ní wọ́n máa ń bú Sheikh Ibrahim Niyas, pé Sheikh Ibrahim Niyas tí wọ́n ń bú ní tí àwọn bóyá àwọn èèyàn gbọ́ fọ́ìsì ọkùnrin tí mo play yẹn. Ó ní Abu Sufyan pé wọ́n máa ń bú Sheikh Ibrahim Niyas lọ́kọ̀ fi lọ pa wọ́n dànù. Àkọ́kọ́ nù. Ẹ̀kejì, ó ní Mukaila Mahad ilé aláwo ló kú sí. Alhamdulillah. Ọ̀pọ̀lọpọ̀ alẹ́mọ̀mẹ́ tí a ń pè ní Sheikh Mukail Mahad, àáfàá tèmi ni wọ́n, tí wọ́n kọ́ mi ń kéwú, tí mo mọ̀ wọn pọ̀. Alhamdulillah. Inú ilé yẹn ṣe inú ilé tí ṣẹ̀ṣẹ̀ máa ta torchlight kí n tó wọ̀ bẹ̀. Gbólóhùn tọkùnrin sọ ní tẹ́fì mọ̀ pé ìròrí burúkú ní ìròrí Súfí, pé kò sí gbádùn kò sí pé orí pípẹ́ kankan tí ẹ̀ wà ń bẹ̀. Kẹ́nì kó fi kú yẹ̀yàn pé torí pé ẹnìkan àkọ́kọ́ náà ń jòlá Abu Sufyan bí Sheikh Ibrahim Niyas. Níjòlá Abu Sufyan bú ṣé káti àwọn sọ pé ṣé torí tí ẹ bá pé àtàwọn ṣéwù yín àtàwọn àgbàlagbà tẹ́jọ kóra yín dà bẹ́ẹ̀. Ó
onísúfì kankan kò lásídẹ́ǹtì rí tó kú. Ta ló ń bú o? Ẹ máa gbọ́, onísúfì kankan kò lásídẹ́ǹtì rí tó kú. Àwọn ọ̀rọ̀ àsangbọnnu tó ti fọ́ orí yín nù, ibẹ̀ ń kọ́ káfíyàn lẹ̀. Gbólóhùn tó wá lágbára jù ó ní pé ilé aláwo làfà wá kú sí. Wallahi thumma billahi alladhi la ilaha illa huwa Shehu Mika'ilu Alim wọ́n tán lórí aqidatin sahihatin islamiyya. Wọ́n tán lórí ìgbàgbọ́ tó dáa, wọn ò sì kú ilé aláwo. Ilé wọn bẹ lẹ́yìn ibi torí pé inú má dùn mọ́ wà. Méjì kan ni mò ń ṣe kí tó di pé mo rí fídíò yẹn kí n lè bá ráàyè fi bluetooth play kíní ló jẹ́ kí n àti kójú ń rọ̀. Ẹ̀yìn ilé Adébólú bí ilé wọn. Wá lọ bèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ bàbá fún ọ tí wọ́n bá mọ̀ tán. Àkọ́kọ́ náà ó jẹ́ kéèsì lórí tó sọ yìí o torí pé defamation of character ni. So mo wà nínú ẹni tó wẹ àáfàá wa, mo wà nínú ẹni tó wẹ̀ wọ́n. Inú ilé ni wọ́n kú sí. Wọn ò kú ilé aláwo. Ara ń tẹ́sí mọ̀ pé irọ́ ni wọ́n máa ń fi ń ṣe súfì nù. So ń tẹ́sí mọ̀ pé irọ́ tẹ́ fẹ́ pa fáyé tẹ́ẹ̀fì ni pé wọn ò fi kẹ́kẹ́ ṣe súfì ju irọ́ lọ. Wallahi àáfàá wo òkú ilé aláwo. Màá wá sọ díẹ̀ wípé àtàbú Sufyanu àti Shehu Mika'ilu Alim rahimahumullah kọ́lọ́mbà ní kẹ́ gbogbo àwọn mùsùlùmí tí wọ́n kú lórí àkídà dáadáa, kọ́lọ́mbà ní kẹ́ wọn. Ìgbẹ̀yìn wọn dà. Ọ̀gbọ́rọ̀ kó tó jẹ́jọ́ ṣùgbọ́n yẹn kọ́kọ́ lálẹ́ díẹ̀. Ọ̀gbọ́rọ̀ kó tó jẹ́jọ́. Laola TV mo ti pe nọ́mbà àfààn olóògbé ọ̀nbẹ́ńbì tó ti bá wọn. Yọ̀ọ̀bà ni provider ìmọ̀ tó jókòó mbẹ́ ń mọ̀ bí wọ́n ti ṣe program ṣùgbọ́n tó gé bí wọ́n ṣe gé. Mo dẹ̀ ti lọ wo orí Laola TV náà mo rí wọn kọ kinní kan bọ́ọ̀lù ń gbẹ̀bẹ̀ àbí nǹkan ṣàkọ nìkan. Àáfàá wa Ọláyọdé Ọlọ́ngbẹ̀bẹ̀ Siyaratu Auliya àbí nǹkan 2025. Béèyàn bá ń lọ ń bẹ sàárè wò ẹlẹ́bọ ni. Béèyàn bá ń lọ báyìí pé ní tẹ́ǹsì nù súnfì nù ẹbọ nìyẹn o. Nà ókè wọ́n ní kí n tún ẹni yẹn ṣó. Ẹ jẹ́ kí n tó ṣó. Ẹ jẹ́ kí n tó ṣó. Mo fẹ́ kí gbogbo mùsùlùmí àgbáyé kẹ́ kọ́kọ́ nípa ìtàn àfáà wa Shehu Mika'ilu Alim rahimahullah. Ìwọ tó jẹ́ pé kò sí Shehu yín tó tán rí bí wọn. Subhanallah. Mukaila Amadu, Allahu Akbar. Nínú ilé onítọ̀ríkà tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nìbàdàn onílé Adébólúwà. Ẹni tó sọ yẹn, àfáà wa tó dá kan lọ bì lọ́wọ́ láti ibi tí Adébólú ti bẹ̀rẹ̀ débi tó parí sí. Wọn ò lè sọ gbogbo ń tọ́ sọ. Torí pé bí wọ́n ṣe rí ni pẹ̀lú Shehu Mika'ilu ò sì ṣe tọ̀ríkà. Bàbá wa Shehu Nurdin inú àfáà àtọ̀kọ́ tí wọ́n jáde fún bàbá wa Adébólú lánàá inú àfáà àtọ̀kọ́ Shehu Mika'ilu. Kódà bí Shehu Mika'ilu bá ń ṣènàwó bí wọ́n ṣe súná ọmọ bí àfáà wa ṣe le tó lákìídà tí wọ́n máa ń sọ pé èèyàn le lórí kó dúró ti súnà tó jẹ́ pé kí wọn tí wọ́n ké wọn ò bomi là rárá. Shehu Mika'ilu number 1 rahimahullah. Kọ́ wá lè mọ̀ pé ẹ tán rí ìtẹ́wọ́ kọ́ mo fẹ́ sọ àáfàá mi dáadáa tí kọjá yí pé kò sí kankan nínú ẹni tọ́jọ́ wọn bíbí wọn tí ó ní ẹnu àfẹ́sà òkè ọgbà tàn àáfàá wa. Alhamdulillah inú ilé tí mo mọ̀ ni Ọlọ́run wá jẹ́ kínú. So Ọlọ́run jẹ́ kí inú ilé yìí ó ṣe kí ni o kó yé mi. Ẹ̀yin Shehu Mika'ilu tó wá dáa jójú ayé wọn lọ bẹ́ẹ̀ ni àwọn ẹni lọ́run ṣe máa ń dáa. Sáwọn Shehu yín rọmọ gidi fílẹ̀ ni tí ẹ rọmọ rẹ fílẹ̀ ni nínú àwọn Shehu yín.
sáwọn tí wọn ò mọ kéwì. Àkọ́kọ́ Shehu Mikailu wọ́n dúró wọ́n sì tako tí ń jẹ́ tọ̀ríkà. Àwọn ẹ̀rọ lọ́n ló ń sábà bí báwa sí mọ̀nà lórí súnà torí pé àwọn làáfàá wa ti hàn kọ́ rahimahullah. Kí wá ní Ọlọ́run wá mú àmì wòde ẹsẹ̀ ó dùn bàbá. Èrè tó fi mọ̀ ní o tó fi mọ̀ pé àáfàá wo òkúlé aláwo àwọn tí wọ́n jẹ́ kí wọ́n ra wọn tí wọ́n gbé sí ọ lẹ́nu irọ́ tí wọ́n ní ká máa fi parọ́ fáwọn èèyàn kẹ́ fi máa dè wọ́n mọ́lẹ̀. Ìgbẹ̀yìn àáfàá wa dáa mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wàláhì ìgbẹ̀yìn Shehu Mikailu dáa wàláhì làzim màá sì fi ìsútàṣọ àmúbẹ ẹyá sẹlẹ́rì ṣé wàá múbẹ ẹyá hafizahullah màá fi hàn sẹlẹ́rì. So Shehu Mikailu alim rahimahullah nígbà tẹ́sẹ̀ yẹn bẹ̀rẹ̀ wọ́n ní kó bàtà àwọn mosque wọ́n kó bàtà àwọn lẹ́nu ọ̀nà mosque kan. So but lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹsẹ̀ yẹn ń dún wọn ẹsẹ̀ yẹn wọ́n wà manage ẹsẹ̀ yẹn sàn wú wọ́n wà manage sọ pé kò sí súnà kan tó takò pé kò sí sírù ṣùgbọ́n lórí ibú ni máa ń ṣe sírù káṣọ oògùn káfanáńkàlì ibú ẹni tọ́lọ́ ń bá fẹ́ da yìí rẹ̀ rú tó jẹ́ kéṣù pé tọ́lọ́ ti kádàrá pé sùọ́ ba yìí rẹ̀ jẹ́ òní òjò orin náà àwọ̀ wà sádọ̀ lọ́n kádàrá ó ti wà ńlẹ̀ Shehu Mikailu wá sí má dùnjọ́ kan àwa ti jáde ó gbogbo táwọn tá à ń sọ yìí ìrántí yàtọ̀ àfa mi kú mọ́ rahimahullah. So wọ́n wá tún tẹ̀ yẹ̀ǹkẹ́yẹ̀ǹkẹ́ tó ti bẹ́ẹ̀ wọ́n tẹ̀ yẹ̀ǹkẹ́yẹ̀ǹkẹ́ báyìí bóyá ọ̀rọ̀ tọ́sán náà ń tẹ̀ mọ́ ń sọ yìí tí n bá ṣe mistake wọ́n tẹ̀ yẹ̀ǹkẹ́yẹ̀ǹkẹ́ wá sínú ọgbà máàdì wọ́n á ń kọ́yàn. Mo wá rí yàn kí ànúbùnlẹ̀ tó wá pẹ̀lú wọ́n tẹ̀gí wá wọ́n ní Sùlẹ́mọ̀ ò tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀rìn kapọ̀ mo bá lọ báǹkì àwọn fẹ́ lọ gbowó bá a ṣe wá dé báǹkì wọ́n ní account officer àwọn bá ní pé alájí ayé mẹ́nìká o wọ́n ní bàbá wọn káànú bí ẹni pé àdánwò ṣẹlẹ̀ sáwọn. Wọ́n náà wò ká ìwọ́n tẹ̀ borí ìwọ́n tẹ̀ kọ́ ọmọ ọ̀rọ̀ bíbi sí ayé rẹ̀ sí rí àwọn sọ wọn pé ó sì abẹ́mi pé ayé mọ̀ wọ́n ní Sùlẹ́mọ̀ ń gbọ́ sáyé nì wọ́n ní kò ní dáa fáyé tó wò mìíràn tí mo fi pọ́ ọmọ 10 years sí ọ̀pá mi 20, 30, 40, 50 tí mo pé 60 years táyé wọn ò rí kankan ṣe fún mi tí wọn aláyé ni ní èsì ọ̀gá ní kò ní dáa fáyé o mo sọ fún pé ọ̀rọ̀ ara rẹ ni ọmọ ro tí Shehu Mikailu fi jáde láyé ọ̀rọ̀ akídà ní jáde lẹ́nu wọn nígbà wá yá tẹ́sẹ̀ yẹn òbí wọn ò lè jáde mọ́ rárá tí òun ò lè jáde mọ́ rárá káwọn èèyàn wá lè ní lágbájá mọ̀ ń pa ìtọ́jú ẹsẹ̀ báyìí kéde kan wọ́n wá lọ sí àdúgbò bí kẹta ń pè ní Lágùn nìbàdàn wọ́n ní àbáyẹn mọ̀ ń pa àgbo ẹsẹ̀ kọ̀ wá síbi Shehu Mikailu ṣe wà nù nira tó o bá fún wọn ní nǹkan wọn ọkọ béèrè pé kí lẹ fi ṣe àwọn àti abáǹjà kú òní pé kí ni ẹ fi ṣe ẹ ka gbogbo èròjà fún ilé ìbáṣẹrí àmú ilé ọbaṣẹrí àmú wọn ní ìní lọ pàdé Ọlọ́run ọba mi lẹ́yìn tí mo rò kúkọ mọ wọn wá kú mbẹ bàbá ni àwọn ògùn tẹkẹtà káwọn fún wọn ní rárá wọn padà kú mbẹ wọn lo àìmọye ọdún kìí ṣoṣù ìfẹsọpọṣù kìí ṣoṣù ó lé lọ́dún kan àti bẹ́ẹ̀ lọ tí wọn lò inú ilé náà wọn sì dákẹ́ sí tá a bá wá lọ kí ọ̀gá Allahu Akbar nígbà òde lẹ́wọ̀ kí mo fà ìdí àṣà torí pé tí máa ń wo àfàwà ńlẹ̀ ìbànújẹ́ àmọ́ bàǹkà àfàwà tó yẹ pé tó o bá rí wọn kí ogun ọmọ wọ̀ ké ṣé ti jàlámì àti ọmọ fẹ́lẹ́lẹ́ ni àbí kéèyàn ò nítì àbí kéèyàn ọkọ ọmọ taratara tábà wá ń sunkún ọ̀gọ́ wà mọ̀ ní rárá ẹ má sunkún mọ́ tẹ́ ẹ bá ti ń wá bì ẹ máa bá mi ka ọ̀rọ̀ àwọn sálàf àwọn tí ẹ ti ṣáájú wa lọ tẹ́ ẹ máa jẹ́ kó yé mi pé kì í ṣe pé Ọlọ́run bínú sí mi pẹ̀lú tí mò ń ṣe pé Ọlọ́run fi àdánwò báyìí kálágbájá ní tí mo fẹ́ máa gbọ́ nù àni wọ́n tó wá máa ṣe wáàsí wa rahimahullah. Shehu wa Abdulwahab Bayo Ahmad rahimahullah ọlọ́mọ ní káwọn náà wọ́n sọ wọ́n ní nígbà wọ́n kú wọ́n ní mo máa ń karú ìmánì Mukaila nù tí à ní ìrí lójú ayé rí nǹkan ọmọ kí wọ́n ní bàbá wa Diyatullah wọ́n sọ Shehu Abduljalili tí wọ́n máa ń jẹ́ arọ́wàsí àbí ajánásì fún àbáwá máàdù àwọn ni wọ́n máa bá wọn wí ọ̀rọ̀ ńjọ́ náà mo wà ń jókòó báyìí nígbà Shehu Mikailu kú Shehu Diyatullah sọ pé
nínú gbogbo àwa tá a lọ Saudi tipẹ́tipẹ́ ẹni tó gbé kéwòn rẹ̀ dé Nàìjíríà tí ò bomi kankan là Mukaila yìí ni àwọn yòókù tiẹ̀ bomi díẹ̀ sí àbáwá díànà ti kú báyìí rahimahullah wọn wá tán lórí bẹ́ẹ̀ wá dé ń sọ èèmọ̀ tó fún mọ̀ pé wọ́n tán rí nǹkan méjì kan bẹ tó ṣẹlẹ̀ sí bàbá nígbà òkú bí ọjọ́ bíi mélòó kan tí wọ́n kú wọn ò jẹun ò sì sọ̀rọ̀ àwọn mọ̀mọ́ wa nulẹ̀ wọn wá ránṣẹ́ sí wa òṣìṣẹ́ ń bẹ ya wá lọ òṣìṣẹ́ ń bẹ ya lọ wọ́n ti parí ọ̀rọ̀ kéwìn tó débẹ̀ ńjọ́ náà so wọ́n wá ń sọ ìkáyà yìí gbogbo anybody ó lè pè sọ́dọ̀ ń bẹ ya kó béèrè ṣé Mikaelu wá ń sọ fún wọn wípé nígbà wọn rí ustaz wọn á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ náà wọn dúró pé wọn ò sọ̀rọ̀ ustaz wa ní ẹ jẹun wọn wá ní ẹnì ọtí àmúwa ọsùkà àwọn ọmọ báwọn ṣe ń yó wọn kàn nígbà tí ń gbóúnjẹ wá fáwọn wallahi alazim àwọn èso ní kíní kankan pé wọn ní ana ataladhadhu bi rabbi hakadha qala ana ataladhadhu bi rabbi mo ń gbádùn pẹ̀lú Ọlọ́run ọba mi jẹ́ sọ́nù o wọn wá bá ọ̀sán bẹ́ẹ̀ sọ̀rọ̀ tọ̀pọ̀ pé tí n bá kú makabara ni ẹ̀sìn mi òkú mi dọwọ́ yín ṣùgbọ́n wọ́n tó wá sọ̀rọ̀ kanjọ́ náà ẹ̀yà lágbà kó nítorí ká mọ̀ bọ̀ wallahi àfa wa sọ̀rọ̀ tó lọ bí ọ̀sán bẹ́ẹ̀ yá léèrè wọ́n ní Ọlọ́run ló mélèé dé o ibi ẹ̀mí tèmi ọ̀wọ́ agún ọmọ bá yín bẹ́ lọ́hùn gbogbo ẹ̀yọ́ ọmọ mi ẹ̀yọ́ ọmọ kẹ́ omi yìí tẹ́ ẹ gbòòrò lọ́wọ́ báyìí ẹ̀mí yóò gùn dáadáa ẹ wá máa sọ gbogbo ní tẹ́yẹ̀ bá fi sọ̀rọ̀ àti ìfàtí sí láyé kò lórí rújú rí Ọlọ́run o tí ẹ tó wà lẹ́nu ìjọ kejì jọ́nà ni àbájáde láyé wọ́n ní ẹ tó máa bá mi sọ fáwọn èèyàn pé ayé kankan kọ́ ló fi léè ṣe mí o wọ́n sì sọ̀rọ̀ jáde níjọ́ náà ìlà fi kú mbẹ́ ìjọ kejì ni ẹ pé àkúyà àbájáde láyé wọ́n á máa wò inú gbẹ̀yìn rẹ̀ sọ̀mọ̀ pé ẹni tán alá àkídà tí ń sọ̀fìyà ní tí a ń polongo kódà nínú mùkọ́dìmọ̀ bàbá tí àwọn bàbá fẹ́ sọ̀rọ̀ inú tìṣíwájú wọn ni pé wal aqibatu lil muttaqin tí àwọn bàbá fẹ́ ṣe wá sí àbí wọn bá kọ́yàn kéwú tí wọ́n ṣe mùkọ́dìmọ̀ báyìí wal aqibatu wala udwana illa ala zalimin bàbá ò lè má sọ gbólóhùn rahimahullah lónìí tá à ń sọ̀rọ̀ yìí inú iléeṣẹ́ Mikaelu ọ̀dàrú àwọn ọmọ kò tí ì sí ọmọ kankan tó tí ì mọ bí orí ń bẹ́sẹ̀ rè lọ́jọ́ tí Shehu Mikaelu jáde láyé ẹ̀ ń tó jẹ́ àkọ́bí Shehu Mikaelu ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ ni Sheikh Nasir àfa ò tí ì lọ ọbì kankan nígbà náà ẹni tó tẹ̀lé àfa Sheikh Faisal àfa ò tí ì lọ ọbì kankan nígbà náà kátiẹ̀ tó wá sọ gbogbo àwọn wìdáàd tí a tó jáwọn àbúrúburú fún wa wìdáàdù ni o Aisha ni o nkẹ́kẹ́ ni o gbogbo wọn wò lọ́bì kankan lẹ́yìn ikú Shehu Mikaelu bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí Sheikh Faisal tí a ń jábọ̀ àfa Nasir àwọn ń ṣe dọ̀kítúrà wọn lọ́wọ́ àfa ń ṣe dọ̀kítúrà rẹ̀ lọ́wọ́ ní Saudi Arabia lẹ́yìn ìgbà náà làáfà gẹ́ẹ̀tì admission Saudi ó parí first degree second degree ẹ̀yìn ìgbà náà ni ọ̀rẹ́ mi Sheikh Nasir ni wọ́n gẹ́ẹ̀tì admission sí Kútọ́nù àfa parí àfa wà ní Saudi báyìí àfa tó ń bá ẹ̀kọ́ rẹ̀ lọ lẹ́yìn ikú Shehu Mikaelu ni o lójú ọ̀nà kéwì ibi bàbá ti jáde ni ọmọ náà ti jáde ìyún Sheikh Faisal Jamia Islamiyya ní Madina wìdáàdù ti wà ní Saudi tí ń kẹ́kọ̀ọ́ lọ obìnrin tó gbọ́ máa ka sí òyìn tẹ́yìn rẹ̀ bá dáa báwọn o wìdáàdù wà ní Saudi lọ́wọ́lọ́wọ́ báyìí a sì jọ ríra láàjì yìí astafulemi àti òríra aṣọ lórí fóònù torí wọn wà báwọn ẹni kiri Aisha ó wà ní Saudi lọ́wọ́lọ́wọ́ báyìí Aisha sì jọ ríra láàjì yìí tọjọmọ Shehu Mikaelu Umar tọjọmọ Shehu Mikaelu ó wà ní Mẹ́kà tó náà ó ti wà Nàìjíríà báyìí àjọ pàdé ní àjì yìí tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ òun náà ti wálé báyìí fọlúdé gbogbo ohun tí mò ń sọ oore Shehu Mikaelu ò fojú rí o Ọlọ́run bá wọn mẹ́yìn wọn dúró tá a fi mọ̀ wípé kódà nínú àsọlẹ̀ tí a bá sọ ni pé ẹ bá máa sọ fáwọn èèyàn pé sọ̀rọ̀ àti ìbàdí tí ò sí nínú àṣàlẹ̀ àtúntò èèyàn ó ṣe o ọwá ló kúlẹ̀ aláwo ọ jẹjọ rẹ o
torí pé ọ̀dà kan máa dùn Mikaelu máa dùn so àbájú wo sì kúlé aláwo alihamudulilayi inú ilé wọn ní àpò sí tí wọn bẹ yá lọ rí wọn lọkọ láti wọn òkú tí wọn ránṣẹ́ sí wa ẹni mo tó sọ ìkáyà wọn kí ló dé tí wọn rán irọ́ mú orí ṣé irọ́ lẹ fi bẹ̀rẹ̀ tọrí kí náà wá ni gbogbo ẹni tí wàá ṣe súnà irọ́ náà ló fi bẹ̀rẹ̀ ṣé bí wọn pe ẹlòmíì fún lánàbí ni wọn ní tẹlòmíì dísáìn ní kọ́ máa gbọ́ ṣé bí ntànàbí dísáìn lání kẹ́yìn ọ̀gbọ́. Laola TV àtàsírarí àmọ́ra ṣùgbọ́n orí péjì àfáìní ẹ ti gbé ìtawà need afẹ́ mẹ́ni tó dáàbò jẹ́ ń play rẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ káàkà fi mọ dítèsí rẹ̀ kájọ lọ pàdé lọ́dọ̀ ìjọba torí ilé aláwo gbólóhùn ilé aláwo òun sọ pé afáwa kú lórí kẹfìrí àfáwa tẹ́yìn wọn dá tó jẹ́ pé ṣé òun yín ti ń bẹ lọ́nà oríta pé sọ yín ajẹmọ́gbọ́rọ̀ àpọ̀lọpọ̀ yìí tẹ́mọ̀ láwọn àbá yín kan ìpìlẹ̀ ilé wọn kí ó dà lára yín mọ́ tẹbí ìlànà òsì lẹ́ ń ṣe káàkiri kí òun ò yé yín bẹ́ẹ̀ pé kí ó rí pé ṣùgbọ́n wíwẹ̀ pé àkàlàmúsù tẹ́ ń kó jẹ káàkiri kọ́nà kọ́ sànù wa so gbogbo ẹni tó bá ti mọ̀ kó fún mi ní tèsì mo fẹ́ mọ ibi tí à ń wà á wà gbégbèsè ìjọba ọmọ kò ti sọ̀rọ̀ dáràn ẹ̀kejì lórí fídíò tí mo ṣe lánàá lórí àkíyèsí pàtàkì fún àfáàwọ̀ àgbà Sheikh Imran Eleha hafizahullah pé lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ fídíò tí wọ́n gé fún mi ìwò parí àwọn kan wá sẹ́ǹdẹ̀ sí mi pé kí n lọ wo ìpadà pé wọ́n padà nullify ọ̀rọ̀ ìmọ̀ alhamdulillah so kì í ṣe ti àrífẹ́ kì í ṣe ti kankan so ntẹ́mi kárí sákèsì ká pẹ̀lú bí ẹ ṣe ọkọ̀ pọn lákọ̀ọ́kọ́ kódà bí ẹ ṣe nullify rẹ̀ gan wọ́n ti pẹ́ jùlọ wá àkọ́kọ́ yẹn tẹ́lòmíì tó lè mọ́ wòdé lẹ́ẹ̀kan so bákan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo sì mú wá lórí rẹ̀ mo rò pé yẹn mo clear abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run yóò jẹ́ kára àwọn àfa wa pé yóò wọlé adé kan sọ rẹ̀ yóò jẹ́ kan ló kọ́ta lórí dáadáa ẹ dákun ní tí mo fi ṣe fídíò yìí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ẹni tí wọ́n ń pè ní Shehu Mikael àfa àgbà lọ béèrè lọ́wọ́ Dr. Fadil Al-Imam nínú àwọn àfa àtọkọ wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tí wọ́n mọ̀ nínú tó rè wọ́n nínú àkídà òun ni Shehu Mikael Ali àfa wa nínú súnà nínú tí máa tó wá léèyàn mọ́yàn bá lò tóun ti bí ẹ̀ ṣe lè tó nínú àkídà kò sí ìnáwó kan tí wọ́n ṣe Nurudeen Adébólú ní ojúkò tí ṣe Nurudeen Adébólú bá sọ àìmọye súnà ọmọ tẹ́mi wà bẹ́ẹ̀ pé kíní kan fáti àkọsọ àti fáti kan wọn ò ní Mikael àmójúmọ̀ kó wò ní ká ọ bàbá náà wà máa sọ pé àná pọ̀ lẹ́yìn làáfàá mi nígbà tí mo kí ní ká tẹ̀sí mo kí bí òde mi lẹ́wà kọ̀ yẹ kẹ́ ẹ sọ ṣé Mikael ọmọ bọ̀ jẹ́ ọmọ òjè kó yọ pé ìwọ kọ́ láwọn ń kórìíra Muhammad àwọn pẹ̀lú gbogbo lọ́ọ̀bì lọ́wọ́ àwọn tí ẹgbẹ́ tún fi gánú bí wọ́n mọ Muhammad Shehu Mikael ìwọ kẹtẹ́yìn ọ̀dàmọ̀ yìí ara aboniọ́ Shehu Mikael ló jí káwọ ọmọ bí yẹn sì máa ń bá yàn lò pẹ̀lú pé sòdodo rẹ bí ó ti sọ òdodo lọ ń sọ kì í ṣe personality yẹn lọ́mọ bá jà that is why táwọn fi máa ń bẹ́ lómi ìṣètọ́jú oníṣúfì náà níta gbọ́yè la fẹ́ sọ ohun wa lè lé ń bẹ̀ but àjẹ́ kó yẹ kó wọ gẹ́gẹ́ kọ́ la bá ní issue ọ̀dọ̀ àfáà wà lèmi ti kọ́ rahimahullah kọ́lọ̀ ń kọ́ bá ní kẹwọn hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira.